Mo kí gbogbo yín káàbọ̀ sórí ìkéde. Ìkéde yìí ni ìkéde àṣírí ìyìn rere lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin, ẹ̀yin ìyá, ẹ̀yin bàbá. Orúkọ tèmi ni Oyinlọ́lá. Ìkéde yìí yóò máa wáyé ní òrèkóòrè lórí ìpàdé yìí. Ẹ túbọ̀ farabalẹ̀ nítorí pé Olúwa ní pé òun ṣe tán láti fi àṣírí rẹ̀ hàn wá. Ìbéèrè mi ni wípé kí tiẹ̀ ni àṣírí gan? Ta ni Olúwa ṣe tán láti tú àṣírí rẹ̀ fún? Ọlọ́run tó wà lókè, Ọlọ́run tí gbogbo nǹkan bẹ ní ìkáwọ́ rẹ̀ gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ. Ó wá ní pé òun ṣe tán láti lo ìkéde yìí láti fi tú àṣírí òun fún wa. Ṣé ẹ rántí? Bíbélì sọ wípé àṣírí Olúwa ó ń bẹ pẹ̀lú àwọn tí ó bẹ̀rù rẹ̀. Olúwa ní pé òun ṣetán láti tú àṣírí yìí fún yín. Ó dáa, ká tó lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run alágbára, a gbé yín ga, a sì yìn yín lógo. A dúpẹ́ pé ẹ̀yin Ọlọ́run tó tóbi, tó pọ̀ ní ipá àti agbára, ẹ ṣetán láti fi àṣírí hàn àwa ẹ̀dá iṣẹ́ ọwọ́ yín. Olúwa, ní òkè ní ọ̀run, Olúwa, ẹ̀yin kó àwọn áńgẹ́lì jọ. Ó tẹ̀ tó kẹ́ ẹ sọ wípé àṣírí yín yóò wà pẹ̀lú wọn ní ọ̀run. Ṣùgbọ́n Olúwa, ẹ fi àánú hàn wá, ẹ fi ìfẹ́ yín hàn, ẹ sì sọ pé ẹ ó tú àṣírí yín fún wa. A bẹ̀ yín pé lórí ìkéde yìí, bí ó tilẹ̀ jẹ́ pé yóò máa wáyé lóòrèkóòrè, bí ó ṣe máa tú àṣírí yín, bí ó ṣe máa tú fún wa. Bàbá mímọ́, ẹ jọ̀wọ́, ẹ fún wa létí ìgbọ́ àti àyà ìgbàṣe, bàbá mímọ́, lórúkọ Jésù, káwa bá lè mọ̀ ìdí rẹ̀ pàtàkì tí ẹ̀yin Ọlọ́run ṣetán láti fi àṣírí yín hàn wá. Ẹ ṣeun olùgbàlà, àdúpẹ́, ògo ló yẹ forúkọ mímọ́ yín, ní orúkọ Jésù Kristi ní àgbàdúrà, àmín. Lẹ́ẹ̀kan sí ará, mo kí yín, ẹ káàbọ̀ sí orí ìkéde àṣírí ìyìn rere. Ẹ mú kálámù yín, èyí táwọn olóyìnbó ń pè ní báírò, àti ìwé yín, nítorí pé Olúwa ṣetán láti fún yín láṣírí, àṣírí tí ẹ kò ní gbàgbé, àṣírí tí ò gbé yín délé ògo. Ó dáa, ẹ farabalẹ̀ kẹ́ ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́. Kólósè orí kìíní ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n àti ìkẹtàdínlọ́gbọ̀n. Ó ní ìjìnlẹ̀ àṣírí nìyí. Ó ti wà ní ìpamọ́ láti ìgbà àtijọ́ àti láti ìrandíran, ṣùgbọ́n Ọlọ́run fi hàn àwọn ènìyàn rẹ̀ ní àkókò yìí. Àwọn ni ó wu Ọlọ́run pé kí wọ́n mọ ọlá àti ògo àṣírí yìí láàrin àwọn tí kìí ṣe Júù. Àṣírí náà ni pé Kristi tí ó ń gbé inú yín ni ìrètí ògo. Àṣírí Ọlọ́run tó fi hàn wá nìyẹn. Àṣírí tí ó máa fi hàn wá ní orí ìpàdé yìí nìyẹn. Kí wá ni ìdí rẹ̀ gan tí Ọlọ́run fi ń pè wá jọ? Kí ni ìdí pẹpẹ ìpàdé yìí? À ń bira wa, mò ń bira mi pé kí gan lọ́lọ́run wá tó fi ń pè ìpàdé yìí? Bí àsìkò ti ń súnmọ́lé, àṣìṣe mọ̀ pé dídé Jésù ti ń súnmọ́ báyìí. A rí i pé Jésù, gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní sàkání wa, ní gbogbo orílẹ̀-èdè, ní gbogbo ìlú káàkiri, tẹ́lẹ̀tẹ́lẹ̀ a rò pé bóyá ìlú Áfíríkà ni ìlú tí àwọn èèyàn ti ń para wọn, tí amrọ̀bà ti igbá tí àwò. Tẹ́ ẹ bá wá sí ìlú òkè òkun ní bíbà yìí náà, bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ káàkiri. Ẹ rí i pé dídé Jésù ti súnmọ́. Ẹ̀yin ará, dídé Jésù, dídé Jésù, ó ti súnmọ́lé o. Ẹ̀yin ará, dídé Jésù, dídé Olúwa wa, ó ti súnmọ́lé. Ẹ̀yin ará, dídé Jésù, dídé Olúwa wa, ó ti súnmọ́lé o. Ẹ̀yin ará, dídé Jésù, dídé Olúwa wa, ó ti súnmọ́lé. Nígbà tí Ọlọ́run fi ọwọ́
tọ́ ọkàn wa, tó ní ṣé ẹ ò rí gbogbo àmì káàkiri tó ń fi hàn wá wípé dídé Jésù ti súnmọ́? Kí lẹ fẹ́ ṣe nípa àwọn òbí yín? Kí lẹ ṣe nípa àwọn arúgbó yín? Kí lẹ ṣe nípa àwọn bàbá yín, àwọn màmá yín, àwọn ẹ̀gbọ́n yín tí Olúwa tí ó fi àṣírí ìhìnrere hàn wá? Ìdí rẹ̀ nìyí tá a fi pè yín jọ ẹ̀yin màmá wa, ẹ̀yin bàbá wa, wípé àṣírí ìhìnrere tí Ọlọ́run tú fún wa, ó tú àṣírí yẹn fún wa ní wípé ìhìnrere, ẹni tí ó bá ti kùnà àṣírí ìhìnrere yìí, ó ti kùnà ilé ògo, ó ti kùnà ìjọba Ọlọ́run. Nítorí kí ni? Àṣírí Ọlọ́run ni. Àṣírí Ọlọ́run ni. Ó ní ogunlọ́gọ̀ ènìyàn ni wọ́n tiẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì pàápàá tó jẹ́ pé wọ́n kàn ń ráre kiri tí wọn ò mọ àṣírí yìí, tí wọn ò mọ nǹkan gan tí Ọlọ́run ń wá tó máa gbé ọmọ ènìyàn délé ògo. Ẹ jẹ́ kí n tún ka Bíbélì tá a kà lákọ̀ọ́kọ́, ẹ jẹ́ kí n kà fún yín kẹ́ tún rí. Ó ní ìjìnlẹ̀ àṣírí nìyí. Ó ti wà ní ìpamọ́ láti ìgbà àtijọ́ àti láti ìrandíran. Ṣùgbọ́n Ọlọ́run fi hàn àwọn ènìyàn rẹ̀ ní àkókò yìí. Àwọn ni ó wu Ọlọ́run pé kí wọ́n mọ ọlá àti ògo àṣírí yìí láàárín àwọn tí kìí ṣe Júù. Àṣírí náà ni pé Kristi tí ó ń gbé inú yín, òun ni ìrètí ògo. Kristi tí ó ń gbé inú mi, òun ni ìrètí ògo. Àṣírí Ọlọ́run nìyẹn. Ìjìnlẹ̀ àṣírí sì ni. Ogunlọ́gọ̀ ènìyàn sì ni wọ́n rìn lórílẹ̀-èdè ayé káàkiri tí wọn ò mọ àṣírí yìí. Wọ́n dẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì, ò kì í ṣe pé wọn ò kì í lọ ṣọ́ọ̀ṣì. Níjọ́ Sunday oníkálukú á kó sí white lace àbí àgbégèlè, á ṣe gbogbo ẹ̀, á lọ ṣọ́ọ̀ṣì. Á lọ Sunday yìí, àtún lọ Sunday tó ń bọ̀, àtún lọ Sunday tó ń bọ̀. Ṣùgbọ́n àṣírí yìí tó máa gbé wa dé ilé ògo, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò mọ̀. Ọlọ́run wa ní bóun ṣe ti tú àṣírí òun fún wa, tó ń fi àṣírí òun hàn fún wa, ó ní ká pe àwọn ojúlùmọ̀ wa náà ká fi àṣírí yìí kan fi hàn. Nǹkan tá a fi pè wá nìyí pé ẹni tí ò bá ní àṣírí ìhìnrere kò lè délé ògo. Àwa sì ń gbàdúrà wípé a fẹ́ délé ògo. Ràn mí lọ́wọ́ kí n má ṣe sọ ilé ògo nù, kí n má ṣe sọ ohun tí ó ní fún mi nù. Ràn mí lọ́wọ́ kí n má ṣe sọ ilé ògo nù, kí n má ṣe sọ ìfẹ́ rẹ fàyè mi nù, kí n má ṣe sọ ìfẹ́ rẹ fàyè mi nù. Jésù ní, ó ní kí ni èrè tí ó máa jẹ́ fún ènìyàn kí ó jèrè gbogbo ayé kó wá sọ ẹ̀mí rẹ̀ nù. Nígbà tí èèyàn kan bá gbénú ayé tó gbé fún 90 years, 100 years, 120 ọdún tó pọ̀ ní lójú ọmọ ènìyàn. Ṣùgbọ́n ibi tí igi bá ti wó sí, ibẹ̀ dẹ̀ ló máa wà. Ẹni tó kú ní 100 years tó bá jẹ́ inú ẹ̀ṣẹ̀ ló kú sí, ọ̀run àpáàdì ló ń lọ títí láéláé. Ẹni tó bá kú ní 60 years tó bá kú sínú Jésù, sínú àṣírí ìhìnrere tí Ọlọ́run fi hàn wá yìí, á lọ sí ọ̀run rere. Nítorí náà, nítorí pé a ò fẹ́ kí ìkọ̀kan nínú wa kó pàdánù ilé ògo, òun la fi gbé ìpàdé yìí kalẹ̀. Màá wá bẹ̀ yín, gbogbo ẹ̀yin òbí wa àti ẹ̀yin ẹ̀gbọ́n àti even bóyá àwọn àbúrò wa kọ̀ọ̀kan gan wà pẹ̀lú àwọn òbí tẹ́ ń gbọ́ wa ní ọ̀sán yìí. Ẹ má fi ojú kékeré wo nǹkan tí Ọlọ́run tó fẹ́ fi hàn wá nísìnyí ní orí ìpàdé yìí. Kí Ọlọ́run kí ó jọ̀ọ́ kí ó fún wa ní ọkàn láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó máa ṣe wá ní rere nísìn. Mo gbàdúrà pẹ̀lú gbogbo ọkàn mi pé Olúwa ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣí ọkàn gbogbo wa páyà, kẹ́ fi àṣírí yìí hàn fún wa náà. Kẹ́ fi àṣírí yìí hàn fún gbogbo wa. A lọ kàwé Róòmù sìn. Mo fẹ́ ka ìwé Róòmù fún wa, orí kìíní. Ẹ jẹ́ kí n sáré kà láti bíbà. Ìwé Róòmù kìíní, ẹsẹ̀ 16 àti 17. Romans chapter 1, verse 16 and 17. Ó ní, ojú kò tì mí láti wàásù ìyìnrere Jésù, nítorí ìyìnrere yìí ni agbára Ọlọ́run tí a fi ń gba gbogbo àwọn tí ó bá gbà á gbọ́ là. Ó kọ́kọ́ lo agbára yìí láàrin àwọn Júù.
lẹ́yìn náà ó lò ó láàrin àwọn Gíríkì. Nínú ìyìn rere yìí ni a ti ń fi ọ̀nà tí Ọlọ́run fi ń dá ènìyàn láre hàn wá nípa ìgbàgbọ́ ni láti ìbẹ̀rẹ̀ dé òpin, gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ wípé nítorí ìgbàgbọ́ ni ẹni tí a bá dá láre yóò fi yè. Nítorí ìgbàgbọ́, nípasẹ̀ ìgbàgbọ́, ó ní ojú ò tì mí láti wàásù ìhìn rere yálà lórí íńtánẹ́ẹ̀tì ni o àbí lórí fóònù ni o àbí mò ń lọ nínú ọjà ni o, ibikíbi nínú ẹbí mi ni o, màá wàásù ìhìn rere, màá wàásù fún bàbá, màá wàásù fún ìyá, màá wàásù fáwọn ẹ̀gbọ́n àtàwọn àbúrò, màá wàásù fáwọn ọmọ mi. Nítorí kí ni? Ìhìn rere òun ni agbára Ọlọ́run. Olúwa ń sọ fún wa lọ́sàn-án yìí wípé tí ò bá ti sí ìhìn rere nínú ayé ènìyàn, kò sí agbára ìgbàlà nínú ayé ẹni yẹn. Ohun tí a fi wà ń bí báyìí nìyẹn. Ó ní agbára Ọlọ́run fún ìgbàlà. Ìgbàlà kúrò nínú kíni o? Ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀ wá sí inú Jésù ọmọ Ọlọ́run. Ó ní ìgbàgbọ́ nínú kíni? Ìgbàgbọ́ nínú Jésù. Nípasẹ̀ kíni o? Ìgbàgbọ́ nínú Jésù nípasẹ̀ àṣírí ìhìn rere tí a fi hàn wá nínú ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí náà, a máa ka ọ̀rọ̀ Ọlọ́run gidigidi ní orí ìpàdé yìí. Màá fẹ́ bẹ̀ yín wípé ẹni tó bá ní Bíbélì rẹ̀ ní Yorùbá, ẹ gbé e dání, kẹ́ gbé e wá. Tá a bá ti ń kà, kẹ́yìn náà kẹ́ máa tẹ̀lé. A máa gbẹ́kẹ̀ wa lé ẹ̀mí mímọ́ wípé kí ẹ̀mí Ọlọ́run kí ó wá sọ ọ̀rọ̀ Ọlọ́run di yíyè nínú ọkàn wa. Nítorí ìyè ni ọ̀rọ̀ Ọlọ́run. Nǹkan tí à ń bẹ Ọlọ́run ni pé mi ò fẹ́ pàdánù ilé ògo sẹ̀. Mi ò fẹ́ pàdánù ilé ògo. Mi ò fẹ́ gbé 80 years, 90 years, 70 years nínú ayé. Tí ẹni ọ̀hún bá dẹ̀ kú, a máa kọrin pé màmá relé o, ilé ló lọ tàràrà, àdẹ̀mọ́lé tó lọ tàràrà. Ẹni tí ò bá ní Jésù, one way ticket ló fi ń lọ inú iná yẹn. Ilé tàràrà yẹn inú iná ló máa wà. Ṣùgbọ́n a wá sí orí ìpàdé yìí wípé Ọlọ́run o, nígbà tí n bá máa fi ayé yìí sílẹ̀, tí àwọn ọmọ mi bá ń kọrin pé màmá relé o, ilé ló lọ tàràrà, èmi gan inú mi á máa dùn níbi tí mo wà. Ìdí ẹ̀ tá a fi wà ń bí báyìí nìyẹn. Nítorí náà màá fẹ́ kí gbogbo wa lọ gba àdúrà. Mo máa ní pé kí kọ̀ọ̀kan nínú wa ká gbóhùn wa sókè sí Ọlọ́run pé Jésù Olúwa, ẹ wá fi àṣírí ìrìn rere yìí hàn mí. Níbi ìpàdé yìí, Olúwa ẹ ràn mí lọ́wọ́, ẹ má jẹ́ kí n sọ ilé ògo nù. Ẹ ṣí ọkàn mi payá sí ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ ó máa bá wa sọ láti òní lọ. Kò ń ṣọ̀rọ̀ pé mò ń lọ ṣọ́ọ̀ṣì o. Èèyàn púpọ̀ ló ń lọ ṣọ́ọ̀ṣì. In fact, a máa lọ ṣọ́ọ̀ṣì kì í ṣe Sunday nìkan o. Ìgbà mìíràn a lọ Tuesday, a lọ Wednesday, a ṣe ìsọjí alárinrin, ìsọjí aláriwo, ìsọjí tí ó ga jù ìsọjí lọ. Gbogbo ẹ̀ là ń lọ ṣọ́ọ̀ṣì là ń ṣe o. Jésù ní pé òun ò dẹ̀ fẹ́ kó jẹ́ wípé gbogbo làálàá wa tá a fi ń sìn òun ò fẹ́ kó já sí asán. Nǹkan tó fi fẹ́ fi àṣírí yìí hàn fún wa nìyẹn. Ǹjẹ́ ẹ lérò wípé ó yẹ ká gbàdúrà yìí wípé Olúwa, ẹ má jẹ́ kí gbogbo ìlàkàkà mi nínú ayé yìí já sásán. Ẹ má jẹ́ kí n dé ẹnu ọ̀nà ilé ògo tí màá ní ẹ ṣílẹ̀kùn fún mi, ẹ ṣílẹ̀kùn fún mi, mo fẹ́ wọlé tí wọ́n á ní dúró ń bẹ̀. A gbọ́dọ̀ wo rẹ́gísítà orúkọ ẹ̀dà nínú ìwé ìyè tí wọ́n á máa wò kí wọ́n ní orúkọ mi wà nínú ìwé. Ṣé ẹ mọ ìjọ wa, ìjọ tí ó tóbi jùlọ ní gbogbo àgbáyé, orúkọ mi ni number 1 níbẹ̀. Wọ́n á ní áńgẹ́lì ní o, ìjọ tayé kọ́ là ń sọ. Inú ìwé ìyè ṣé orúkọ rẹ wà ń bẹ̀? Tán bá dẹ̀ ṣí tán rorúkọ wa níbẹ̀, wọn ò ní ṣílẹ̀kùn. A lè bribe áńgẹ́lì láti wọ ọ̀run. A lè sọ fún wọn pé láti ìgbà tí mo ti wà kékeré ni mo ti ń ṣẹ̀sìn. 5 mo máa ń gbàdúrà 5 mi ò mú jẹrí láti ìgbà mo ti wà kékeré. Wọ́n á ní nǹkan tá à ń sọ kọ́ nìyẹn. Ṣé orúkọ rẹ wà nínú ìwé ìyè? Tán bá ṣí tán bá rí, wọn ò ní jẹ́ ká wọlé o. Wọn ò ní jẹ́ ká wọlé o.
nítorí náà a fẹ́ gba àdúrà. Olúwa, lórí ìpàdé yìí ẹ kọ orúkọ mi sínú ìwé ìyè. Olúwa ẹ ṣàánú fún wa, a gbà yín gbọ́. Nítorí náà màá fẹ́ kí gbogbo wa fi ọkàn wa balẹ̀. Ṣé rí wákàtí kan tí a máa lò lórí platform yìí? Ìgbà yẹn kọ́ la máa ronú ọjà wa tí a ti ta o. Ìgbà yẹn kọ́ la máa ronú owó tá a ti sin màmá Bímbọ́ o. Ìgbà yẹn kọ́ la máa ronú oríṣiríṣi ọmọ mi tó wà l'Amẹ́ríkà kí ló ń ṣe báyìí. Gbogbo yẹn, gbogbo àníyàn wa á wá dà sẹ́sẹ̀ Jésù. Fún wákàtí ọ̀wọ̀ yìí, á wá jókòó tí Ọlọ́run á ṣí etí wa. Ìgbà yẹn kọ́ la máa lọ gbọ́bẹ̀ kaná o, màmá. Á jókòó báyìí pé wákàtí kan yìí màá fi fún Ọlọ́run fún ìhìn rere torí ó fẹ́ tú àṣírí ara rẹ̀. Bí Ọlọ́run ṣe ga tó lókè ọ̀run, bẹ́ẹ̀mi ṣe rí kọ́ńkọ́lọ́ báyìí, kí Ọlọ́run máa tú àṣírí ara rẹ̀ fún mi. Ó bà mí lẹ́rù ẹ̀yin ará. Nítorí náà, a lọ ka ìwé Tímótì kìíní, orí 3, ẹsẹ̀ 16. 1 Timothy chapter 3, verse 16. Ó ní ẹni tí ó fi ara hàn nínú ẹran ara. Ọlọ́run ló ń sọ yẹn o. Ó ní Ọlọ́run fi ara hàn nínú ẹran ara, tí a dá láre nínú ẹ̀mí, tí àwọn áńgẹ́lì fi ojú rí, tí à ń wàásù rẹ̀ láàárín àwọn aláìgbàgbọ́, tí a gbàgbọ́ nínú ayé, tí a gbé lọ sínú ògo. Jésù fi ara hàn nípa ẹran ara. Ọlọ́run ọ̀gá ògo ó wá di ènìyàn, ó sì wá bá wa gbé. Irú àṣírí ìjìnlẹ̀ wo gan? Kí ló fà á tí Ọlọ́run fi máa dìde lórí ìtẹ́ tó máa sọ pé mò ń sọ̀kalẹ̀ lọ di ọmọ ènìyàn? Kí ló lè fà á? Kí ló lè le tó yẹn? Ohun tí Ọlọ́run ṣe fún wa kò ń ṣe díẹ̀, kò ń ṣe kékeré. A gbọ́dọ̀ fojú máa gán ní nǹkan tí Ọlọ́run ṣe fún wa. Ó dìde, ó ní Ọlọ́run, ó ní ẹni tí ó fi ara hàn nínú ẹran ara. Ìbẹ̀rẹ̀ àṣírí Ọlọ́run gan là ń wò yìí o. A dẹ̀ máa wo àṣírí yẹn lọ, ó máa ṣí fún wa, á máa tú fún wa ní kọ̀ọ̀kan, ní kọ̀ọ̀kan, ní kọ̀ọ̀kan. Nítorí kíni? Nítorí ó fẹ́ wa. Bíbélì ní Olúwa Ọlọ́run ó fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rúbọ fún wa, wípé kí ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kó má bàa ṣègbé, ṣùgbọ́n kó rí ìyè àìnípẹ̀kun. Àṣírí yẹn lọ́lọ́run fẹ́ máa fi hàn wá ní kọ̀ọ̀kan lórí ìpàdé yìí. Eléyìí tá a máa kọ́kọ́ wò, ó ní Olúwa wá ní ẹran ara. Ó fi ara hàn nínú ẹran ara. Eléyìí ò lè yéèyàn. Nǹkan táwọn èèyàn mìíràn fi máa sọ pé Ọlọ́run ò kì í ṣe èèyàn, kò bímọ kankan, èèyàn kankan ò sì bí. Nítorí kíni? Àṣírí ni. Ẹni tọ́lọ́run bá fi hàn ló ń rí. A sì máa lọ gbàdúrà wípé Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń fi àṣírí yìí hàn fún mi, ẹ fi hàn gbogbo àwọn èèyàn mi ibikíbi tí wọ́n bá wà. Ẹ̀sìn kẹ́sìn tí wọ́n bá máa ṣe, Olúwa ẹ fàṣírí yìí hàn fún wọn. Tí Ọlọ́run bá ṣí lójú ẹ̀mí tó bá fi àṣírí yìí hàn, nìkan ló lè yé, òun nìkan ló lè rí. Ọlọ́run ó wá gbé ẹran ara wọ̀, ó fara hàn nínú ẹran ara. Ọlọ́run tí kò lè kú, ó di ọmọ ènìyàn tí à ń kàn mọ́gi láti kú ikú oró. Kí ló dé? Kí ló dé? Ọlọ́run tí a ò lè ṣí nípò, tí a ò lè pa, tó wá di ọmọ ènìyàn tí à ń kàn mọ́gi, tí à ń gbá létí, tí à ń tutọ́ sí lára. Èrè ìdí rẹ̀, mò ń béèrè Olúwa. Kí ló dé? Kí ló burú tó bẹ́ẹ̀? Àṣírí ìhìn rere. Ọlọ́run ní màá fi hàn yín. Màá fi hàn yín. Iye nínú yín tó bá ṣe tán, tí ó bá ṣí ọkàn rẹ̀ payá, Ọlọ́run ní òun á tú àṣírí òun tìkára òun fún wa. Ọlọ́run ò lè fi gbogbo nǹkan báyìí hàn aráyé kíyàn sì tàpá sí Ọlọ́run. Nígbà tí ẹni bá tàpá sí Ọlọ́run, wọn ò bá jẹ́ mílíọ̀nìà, kan jẹ́ bílíọ̀nìà, wọn ò bá jẹ́ àwọn náà jẹ́ arẹwà jù nínú gbogbo àgbáyé. Ẹni bá tàpá sí ìhìn rere tó bá kú, òun gan fúnra rẹ̀ ló máa sọ pé Ọlọ́run o, mi ò tiẹ̀ deserve láti wá sí ọ̀run inú iná straight. Ṣùgbọ́n ìpín tiwa ò ní rí bẹ́ẹ̀ yẹn, òun la ṣe wá sí orí ìpàdé yìí. Ìbẹ̀rẹ̀ ìhìn rere
Ọlọ́run fi ara hàn nínú ẹran ara. Jésù farahàn nínú ẹran ara láti gbà wá là kúrò nínú kíni, kúrò nínú ẹ̀ṣẹ̀, láti gbà wá là àti láti fi ìgbé ayé kan ṣoṣo tí ó tẹ́ Ọlọ́run lọ́rùn láti fi hàn wá. 30 ọdún àti 3 òun ni Jésù gbé nínú ayé yìí láti fi ìgbé ayé kan ṣoṣo tí ọmọ ènìyàn lè gbé tó máa tẹ́ Ọlọ́run lọ́rùn láti fi hàn wá. Wípé lẹ́yìn tí òun bá ti gbà wá là tó ti kó ẹ̀ṣẹ̀ wa lọ sórí àgbélébùú, wípé ìkọ̀ọ̀kan nínú wa ìgbé ayé tí a máa gbé nìyí. Nítorí náà ẹni tó bá wá kanlẹ̀kùn ọ̀run tí Ọlọ́run bá wò ó tó rí pé ayé tó gbé ó yàtọ̀ sí ti Jésù, wọn ò ní ṣílẹ̀kùn fún o. Nítorí náà ẹ kí gbogbo wa káàbọ̀ sórí àsè ìpéjọpọ̀. Ó lóun ṣe àsè ìpéjọpọ̀, òun wá pè wá sí i. Àsè ńlá ni Ọlọ́run tẹ́ sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí orin Sólómọ́nì orí 2 ẹsẹ̀ 4. Ó ní ó mú mi wá sí ilé àsè ńlá, ìfẹ́ rẹ̀ sì ni ọ̀págun lórí mi. Àsè ni Ọlọ́run pè wá sí yìí o. Nítorí nígbà tí a bá ń lọ, ẹ̀yin náà fúnra yín ẹ ó rí pé àsè ni. Ó fẹ́ sọ wá di ojúlówó ọmọ Ọlọ́run. Ó fẹ́ sọ wá di àjùmọ̀jogún pẹ̀lú Jésù Kristi. Bí ó tilẹ̀ jẹ́ wípé gbogbo ayé ti dàrú, tí gbogbo ẹ̀rí jùjù tó rí bí aginjù nísìnyìí, a dẹ̀ ti rí náà pé ó ti ń lọ sópin. Kò sí nǹkan náà tó wà láyé ńsìn tí ò fi hàn wá wípé ayé ti ń lọ sópin. Gbogbo ẹ̀ tí ó ti ń ṣí lọ, ó ti ń kẹ́rù ẹ̀ díẹ̀díẹ̀, ó ti ń kẹ́rù ẹ̀yìn gbogbo ayé ni mò ń sọ. Bẹ̀tẹ̀ Ọlọ́run sọ pé nísinsìnyí òun wá fẹ́ fà wá mọ́ra, òun fẹ́ kó wa mọ́ra gẹ́gẹ́ bí ọmọ òun. Òun fẹ́ kó wa mọ́ra gẹ́gẹ́ bí àgbébọ̀ ẹdìyẹ tó máa kó àwọn ọmọ kéékèèké rẹ̀ tó máa kó wọn sábẹ́ ìyẹ́ rẹ̀. Ó lóun ò fẹ́ kí gbogbo rúkèrúdò ayé yìí, òun ò fẹ́ kí gbogbo ẹ̀ kó lágbára lórí wa, pé ká máa bọ̀ ká jẹ́ kóun kó wa mọ́ra. Àdúrà mi lọ́sàn-án yìí ni pé ìkọ̀ọ̀kan nínú wa ò ní sọ pé rárá, ẹ má kó mi mọ́ra, ẹ má kó mi mọ́ra. Ẹ jẹ́ ká lọ ka Matthew. Máa ka Matthew fún yín sìn, kẹ́ wo àwọn kan tó ń sọ fún Jésù nígbà tó fẹ́ kó wọn mọ́ra. Ó ní, ta ni ọ́? Ọmọ ta ni ọ́ gan? Ìwọ kékeré yìí, ọdún mélòó ni ọ́ tó fẹ́ kó wa mọ́ra? Wábí gà nǹkan. Jésù wá bẹ̀rẹ̀ sí Jésù sọkún fún wọn. Ó sọkún fún wọn. Ó ní, Jerúsálẹ́mù, Jerúsálẹ́mù, ìwọ tí ò ń pa àwọn wòlíì, tí ò ń sọ àwọn tí a rán sí ọ ní òkúta pa. Ìgbà mélòó ni mo ti fẹ́ kó àwọn ọmọ rẹ jọ bí adìẹ tí ń kó àwọn ọmọ rẹ̀ sí abẹ́. Ó ní ṣùgbọ́n o kọ̀ fún mi. Wò ó, a ó sọ tẹ́ḿpìlì rẹ di ahoro. Nítorí náà mo sọ fún yín pé ẹ kò ní fojú kàn mí mọ́ títí di àkókò tí ẹ ó wí pé olùbùkún ni ẹni tí ń bọ̀ wá ní orúkọ Olúwa. Àyànfẹ́, Ọlọ́run sọ pé òun fẹ́ kó wa mọ́ra. Ẹ má jẹ́ kí a ṣe bí Jerúsálẹ́mù bíbà yìí o. Ẹ má jẹ́ kí a wò pé ìsìn tí mo ti ń sìn láti kó tó bí bàbá ẹ̀ ló wá ń sọ fún mi ń sìn pé ẹ̀sìn mi ò dáa mọ́. Ẹ má jẹ́ kí a wò bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí a wò gẹ́gẹ́ bí ìfẹ́ tí Ọlọ́run ní fún wa tó fẹ́ kó wa mọ́ra. Ọlọ́run ọ̀gá ògo, ó ní ó farahàn nínú ẹran ara. A ó lọ gbàdúrà. Mo fẹ́ ká lọ bẹ Ọlọ́run. Ṣé rí nǹkan tó sọ fún àwọn ará Jerúsálẹ́mù bíi? Ó ní, Jerúsálẹ́mù, Jerúsálẹ́mù, ìwọ tí ó ń pa àwọn wòlíì, tí ò ń sọ àwọn tí a rán sí ọ ní òkúta pa. Ìgbà mélòó ni mo ti fẹ́ kó àwọn ọmọ rẹ jọ bí adìẹ tí ń kó àwọn ọmọ rẹ̀ sí abẹ́, ṣùgbọ́n o kọ̀ fún mi. Ó ní, wò ó, a ó sọ tẹ́ḿpìlì rẹ̀ di ahoro. Àdúrà wa tí mo fẹ́ ká gbà, Olúwa, ẹ jẹ́ kí ọkàn mi kí ó fà mọ́ ọ nínú àṣírí ìhìnrere tí ẹ fẹ́ fi hàn mí yìí. Olúwa, kí èmi kí ó lè jẹ́ alábàápín nínú ilé ògo. Má jẹ́ kí èṣù sọ mí di ẹni ègbé. Má jẹ́ kí ayé mi di ahoro.
Olúwa ṣàánú fún mi. Gbogbo wa ẹ jẹ́ ká gbóhùn sókè ká gbàdúrà. Ọlọ́run, Olúwa ṣàánú fún mi. Olúwa ṣàánú fún mi. Ẹ fi àṣírí ìhìnrere hàn mí. Ẹ má jẹ́ káyé mi di ahoro. Ẹ má jẹ́ kí ilé mi di ahoro. Olúwa, ẹ ṣí mi ọkàn mi payá. Olúwa, ẹ ṣàánú fún mi. Olúwa, ẹ fi àṣírí yín hàn fún mi. Ọdún ọ̀tun, jẹ́ kí àgbélébù kí ó sọ mí di ọ̀tun. Ẹ jẹ́ kí Jésù kí ó jọba nínú ayé mi. Olúwa ṣàánú mi. Jẹ́ kí ayé mi kí ó lè sọ wípé alábùkún ní fẹ́ni tí wọ́n bá rí orúkọ kan. ní orúkọ Jésù gbogbo àwọn labour everybody gbogbo àwọn tó yí wa bá Olúwa bí àṣírí ìrere ìkan bí àṣírí ìrere ìkan kó fi dárí gbogbo wa ẹ ṣàánú fún mi. Olúwa sọ wípé nínú ọ̀rọ̀ rẹ̀ nínú Ecclesiastes orí 3 ẹsẹ̀ 10 ó ní ibi tí igi bá wó sí ibẹ̀ ni yóò gbé, ibi tí ẹnikẹ́ni bá kú sí ibẹ̀ ni yóò gbé títí láéláé. Wọn ò bá ṣe bẹ́rí àkànná 1 billion naira kan fi bẹ́rí ẹni ọ̀hún. Ẹni tó bá kú sínú ẹ̀ṣẹ̀ ọ̀run àpáàdì inú iná ni yóò gbé títí láéláé. Àṣírí ìhìnrere tí Ọlọ́run fẹ́ fi hàn wá yìí òun ni Ọlọ́run máa fi tú wa sílẹ̀ tó fi máa já wa nídè kúrò nínú ẹ̀ṣẹ̀. Màá fẹ́ kẹ́ ẹ lọ gbàdúrà. Olúwa o, jẹ́ kí ìgbàlà tí Jésù mú wá jẹ́ kí ó farahàn fún mi. Olúwa mi, jẹ́ kí ìgbàlà yẹn jẹ́ kí ó jẹ́ tèmi títí láéláé. Fi àṣírí yìí hàn mí Olúwa mi. Ẹ má jẹ́ kí n máa lọ ṣọ́ọ̀ṣì lẹ́ẹ̀márùn-ún lọ́sẹ̀ kó sì jẹ́ pé ojú màálù ni mò ń gbé kiri, ojú tí ò ríran, kí má di ẹni òpè, kí má di ẹni ègbé. Olúwa ṣàánú fún mi, ṣí ojú ẹ̀mí mi kí n bá lè rí àṣírí yìí, nítorí kí ni ayé ti ń lọ sópin. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa ṣí ojú ẹ̀mí mi. Olúwa ṣí ojú ẹ̀mí mi, Olúwa mi. Ẹ ṣàánú fún mi. Ẹ jẹ́ kí n rí àṣírí yín. Ẹ má jẹ́ kí n kàn máa lọ ṣọ́ọ̀ṣì lásán. Ẹ tó ń lọ ṣọ́ọ̀ṣì tó ń jalè. Ẹ tó ń lọ ṣọ́ọ̀ṣì tó ń jà. Ẹ ń lọ ṣọ́ọ̀ṣì ń sọ̀rọ̀ ẹ̀yìn. Ẹ tó ń lọ ṣọ́ọ̀ṣì tó jẹ́ pé àgbèrè là ń ṣe. Àti ìráṣírí yẹn ni. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa fi àṣírí yìí hàn fún mi. Ṣí ojú ọkàn mi, Olúwa mi. Ṣí ojú ẹ̀mí mi alágbára. Olúwa ṣàánú mi. Olúwa ṣàánú mi. Olúwa ṣàánú mi. Olúwa ṣàánú mi. Màá tún wá fẹ́ ká gbà ní àdúrà wípé Olúwa mi, bẹ́ẹ̀ ṣe máa fi àṣírí yìí hàn mí. Ẹ wá fún mi ní ìgboyà gẹ́gẹ́ bí Paul. Ṣé a rí nǹkan tá a kà ní Rome orí 1? Ó ní ojú kò tì mí láti wàásù ìhìnrere. Ẹ gbàdúrà wípé by the time tá a bá máa wá ní next week Tuesday, ẹ ti sọ fún àwọn ọ̀rẹ́, ẹ sọ fún àwọn ará, ẹ sọ fún ọmọ, ẹ sọ fún òbí, ẹ sọ fún gbogbo ẹni tẹ́ ẹ bá lè sọ fún. Ẹ sọ fún gbogbo ẹni tẹ́ ẹ bá lè sọ fún. Ẹ jẹ́ ká máa bọ̀. Ẹ jẹ́ ká jókòó ká jọ gbọ́ àṣírí yìí. Ọlọ́run fẹ́ sọ àṣírí rẹ̀ fún wa. Ẹ máa bọ̀. Tó bá jẹ́ pé ẹ̀yin nìkan lẹ wà lórí fóònù nísìnyí, màmá, mò ń sọ fún yín, ọ̀rẹ́ yín tímọ́tímọ́ yẹn, ẹ pè wá ní next week. Àwọn ọmọ yín tó wà nínú ilé yẹn, ẹ pè wọ́n jókòó. Àwọn tẹ́nàntì tó ń sanwó ilé fún yín, ẹ pè wọ́n jókòó. Ẹ jẹ́ ká jọ gbọ́ àṣírí tí Ọlọ́run ṣí fún wa, tí Ọlọ́run ṣe fún wa, tí Ọlọ́run sọ fún wa. Nígbà tí mo bẹ̀rẹ̀ ìpàdé yìí pẹ̀lú màmá mi, àwọn nìkan ni mo kọ́kọ́ bá ṣèpàdé. Mo wá sọ fún màmá, mo ní ẹ wò ó, eléyìí ò dáa tó. Ṣé rí ohun tí Ọlọ́run ṣe fún yín yìí? Ẹ sọ fún onígbá, ẹ sọ fún aláwo, ẹ sọ fẹ́ni yìí, ẹ sọ fún tọ̀hún. Nísìnyí ìgbà mìíràn wọ́n lè tó 10, wọ́n lè tó 13. Gbogbo wọn á jọ jókòó sí sitting room màmá, wọn á jọ máa gbọ́rọ̀ Ọlọ́run. Mo fẹ́ pe gbogbo wa níjà. Ẹ gbàdúrà ní ọ̀sán yìí pé Ọlọ́run o, ẹ ṣàánú fún mi, ẹ la ohùn mi láti wàásù yìí, láti invite àwọn èèyàn wa next week. Gbogbo àwọn ọmọ mi, ọmọ ẹ̀gbọ́n, ọmọ àbúrò, Olúwa mi ò fẹ́ dá jẹ ọ̀rọ̀ ìhìnrere. Àwọn ọmọ wa kan wà, àwọn ojúlùmọ̀ wa mìíràn wà tí wọn ò tiẹ̀ mọ̀ nípa Jésù rárá. Ẹ gbàdúrà wípé Olúwa, láti ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ, fún mi ní ìgboyà láti invite àwọn èèyàn wá sórí ìpàdé yìí. Ẹ jẹ́ kí a gbàdúrà.
rere akókò wa ìgboyà a mọ̀ ṣe àṣírí rere ohun tí a rí tó dára fún wa níbẹ̀ jẹ́ ká àwọn sọ̀rọ̀ láti ní nínú rẹ̀ a lè ní ìdánilẹ́kọ̀ọ́ ìjọba ọ̀run mọ́ orí olúwa orúkọ Jésù ìbéèrè orúkọ wọn ní sọ pé wọn àti gbogbo àwọn èèmọ̀ ti ṣe ìyẹn sílẹ̀ àmọ́ nítorí náà wọ́n jẹ́ ká ní ìrìn yẹ̀ yẹ̀ wọ́n jẹ́ ká wéṣì wọ́n jẹ́ ká wọ́n sọ wá di rádaràda wọ́n jẹ́ kí Sátánì wọ́n fẹ́ mú sọ ilé kọ́kọ́ ní máa ń bá nígbà nígbà tí ìkan àwọn tó bá àṣà ní lẹ́sẹ̀ léèrè ní ìdárúkọ ṣàṣírí hàn àwọn mẹ́rin bíi pásítọ̀ wọn ò máa ṣírí Olúwa fara rẹ̀ hàn wọ́n ní orúkọ Jésù Kristi àdúpẹ́ nítorí ó ti gbọ́. Ìsun kan wà tó kún fẹ́jẹ̀ tó ti há Jésù yọ. Ẹlẹ́ṣẹ̀ mo kún nínú rẹ̀, ó bọ́ nínú ẹ̀bi. Ó bọ́ nínú ẹ̀bi. Ó bọ́ nínú ẹ̀bi. Ẹlẹ́ṣẹ̀ mo kún nínú rẹ̀, ó bọ́ nínú ẹ̀bi. Àṣírí ńlá, àṣírí ìhìnrere. Ṣé ẹ ti gbọ́ báyìí ará? Ṣé ẹ ti rí ìdí pàtàkì tí bàbá fífi fẹ́ rẹ̀ hàn sí wa? Ṣé ẹ ti gbọ́ ohun tí Olúwa ń wá nínú ọmọ ènìyàn? Ṣé ẹ ti gbọ́ ohun tó fi ṣe tán láti fi àṣírí rẹ̀ hàn fún wa? Àánú la rí gbà o. Ó sì sọ wípé kò ní mọ sí ọ̀run nìkan, ó ní kò ní mọ sí chọ́ọ̀chì nìkan, ó ní pé àníṣe ó lóun yóò máa fi hàn wá, òun yóò máa fún wa ní àṣírí yìí lórí ìkéde yìí. Nítorí náà a ó gbàdúrà, a ó bẹ bàbá wípé Olúwa, ohun tó máa mú wa kúrò níwájú yín lórí ìkéde yìí, àbí ọkàn tó máa tẹ̀ sọ wípé a ti gbọ́ irú rẹ̀ rí, wọ́n ń sọ fún wa ní chọ́ọ̀chì tiwa náà, kí Ọlọ́run ọba oníṣẹ́ àrà oníṣẹ́ ìyanu kó bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ bí a ó ṣe máa gbọ́ gbogbo àwọn àṣírí yìí ní orúkọ ńlá ti Jésù. Olúwa a bẹ̀ yín, ilé ògo, ibùgbé aláyọ̀, ibùgbé tó wà fún àwọn olódodo àtàwọn tó ń ṣe òdodo, Olúwa tẹ́yin ti lọ pèsè sílẹ̀ fún wa, ẹ mú wa débẹ̀, a bẹ̀ yín ní orúkọ Jésù. Àṣírí yìí Olúwa, bàbá ẹ jọ̀ọ́, ẹ túbọ̀ jẹ́ kí ó di ọkàn wa mú bí àwa ṣe ń dúró táwa sì ń retí bíbọ̀ padà wá yín. Ẹ ṣeun olùgbàlà, ògo ló yẹ forúkọ mímọ́ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ará nínú Olúwa, ẹ ti gbọ́ àṣírí o, ẹ ti gbọ́ ohun tí bàbá fi ìdí rẹ̀ tó fi tú àṣírí fún wa. Ṣé ẹ wá ṣetán láti darapọ̀ mọ́ wa lórí ìpàdé àṣírí ìhìnrere ti Jésù? Ó dáa, lẹ́yìn tí bàbá yín sọ̀rọ̀ tán, ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́, ẹ má pa ohun tí ẹ fi ń gbọ́ mi yìí o, kẹ́ ẹ gbọ́ ìkéde ńlá láìpẹ́ jọjọ. Ẹ ó tún máa rí wa, a ó tún máa jókòó láti gbọ́ àṣírí tí bàbá ṣe tán láti fún wa. Ó dìgbà. Àtótó arére. Olúwa ń pe gbogbo ènìyàn sí ìpàdé pàtàkì tí ó fẹ́ fi kéde ìròyìn ayọ̀ ńlá kan tí ó jinlẹ̀, lọ́kùnrin, lóbìnrin, lọ́mọdé, lágbàlagbà, arúgbó, omidan, bọ̀rọ̀kìnní àti ọlọ́rọ̀. Olúwa wípé nínú ìpàdé yìí, òun yóò tú àṣírí pàtàkì fún gbogbo àwọn mádámọ̀ tí ó ṣetán láti gbọ́. Ìjìnlẹ̀ àṣírí yìí
ó ti wà ní ìpamọ́ láti ìgbà àtijọ́ àti láti ìrandíran. Ṣùgbọ́n Ọlọ́run fi hàn àwọn ènìyàn rẹ̀ ní àkókò yìí. Àwọn ni ó wu Ọlọ́run pé kí wọ́n mọ ọlá àti ògo àṣírí yìí láàárín àwọn tí kìí ṣe Júù. Àṣírí náà ni pé Kristi tí ń gbé nínú yín ní ìrètí ògo. Ìwọ ha ṣetán láti gbọ́ ọ bí? Ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n, àbúrò, dákun má ṣe kọ etí ikún sí ìkéde yìí nítorí pé ó wà fún ìgbàlá ọkàn rẹ ni o. Bíbélì ṣáà ni ó wí pé níbi tí igi bá wó sí níbẹ̀ ni yóò wà. Èyí ni pé kò má sí ìgbàlà fún ẹni tí kò bá ní ìhìnrere Ọlọ́run nínú rẹ̀. A kò kúkú mọ àkókò tí ọlọ́jọ́ yóò dé. Jésù wí pé èmi ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Kò sí ẹni tí ó lè dé ọ̀dọ̀ baba bí kò ṣe nípasẹ̀ mi. Ẹnikẹ́ni tí ó bá kú nínú Jésù yóò wọ ilé ògo pẹ̀lú rẹ̀. Ní ìdàkejì ẹ̀wẹ̀, ẹni tí kò bá ní Jésù, ọ̀run àpáàdì tààràrà nílé yìí ní lọ láìkọsẹ̀ o. Ọba aláàánú kì yóò fi èyí ṣe ìpín fún èmi tàbí ìrẹ. Àǹfààní kí ni ó jẹ́ fún ènìyàn kí ó jèrè gbogbo dúkìá ayé yìí ṣùgbọ́n kí ó pàdánù ẹ̀mí rẹ̀? Kò má sí ohun kankan tí ó lè fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀. Kò má sí ohun kankan tí ìwọ náà lè fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀. Jésù nìkan ni ọ̀nà tí ó dájú láti wọ ìjọba ọ̀run. Jésù yìí sì ni ẹni tí ó farahàn nínú ẹran ara, tí ó kú lórí àgbélébù, tí a sì sin òkú rẹ̀. Ohun kan náà ni ó jí dìde nínú òkú ní ìjọ́ kẹta, tí àwọn ẹlẹ́rìí rí káàkiri, tí ó gòkè lọ sọ́run. Òun ni ó fún wa ní ẹ̀bùn ẹ̀mí mímọ́ àti iṣẹ́ ìránṣẹ́ ìsọdọmọ ẹ̀yìn. Ó sì ń bọ̀ wá láti gba àwọn àyànfẹ́ rẹ̀ sókè. Ní ìparí ohun gbogbo, yóò sì wá jọba fún ẹgbẹ̀rún ọdún pẹ̀lú ogunlọ́gọ̀ àwọn ènìyàn mímọ́. Títóbi ni ìròyìn yìí, kàyéfì ni, ohun àṣírí ni, ohun ìjìnlẹ̀ ni. Èyí ni Ọlọ́run pè ọ́ sí. Ìpadàbọ̀ Jésù dé tán. Má mà jáfara. Kí àbámọ̀ má jẹ́ orin rẹ. Olúwa ṣetán láti ràn ọ́ lọ́wọ́. Ó ń pè ọ́ sí ibi àsè ìfẹ́ ńlá. Palẹ̀mọ́, pinnu nínú ọkàn rẹ kí o sì péjọ pẹ̀lú àwọn àyànfẹ́ ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ lórí pẹpẹ àṣírí ìhìnrere láti gbọ́ ìjìnlẹ̀ àṣírí ọ̀nà ìyè yìí kí ìwọ náà lè bá Jésù wọ ilé ògo. Ṣe kánkán kí o pe nọ́mbà yìí láti mọ àwọn ọjọ́ àti àkókò ìpàdé àṣírí ìhìnrere kí o bá lè jàǹfààní yìí lẹ́kùnrẹ́rẹ́. 09096851691 09096851691. Mo ti mọ ọ̀nà ìyè yìí náà, rárá kò yí padà. Jésù lọ̀nà ìyè náà tó lọ